الحمد لله رب العالمين، وصلى الله وسلم على عبده ورسوله محمد خاتم المرسلين وعلى آله وصحبه أجمعين. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, àkóǹgbẹ Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ gbà á lẹ́sìn fún wa, ṣe níṣẹ́ rí tí ó gbé wa wà lè Jánnà ọlọ́jọ́ kan sọ̀rọ̀ níwájú Ọlọ́run. Ká tún máa pèrè wá sákìyèsí náà ni, torí pé àìmọye wáàsí lẹ̀dá máa ń gbọ́, àmọ́ tinú àwẹ̀ ó súnmọ́ ká jèrè ọkàn ara wa. Ìyẹn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n gbé ní wáàsí, àwọn tó jẹ́ pé tafsiri làwọn ń ṣe nírọ̀lẹ́, ẹlòmíì lálẹ́, ẹlòmíì láàárọ̀, níjoojúmọ́ day 1 day 2 day 3. Bọ́wọ́ wọn ti wò lè dí tó, ó lè má sáàyè, àmọ́ tó ń ti bẹ́ẹ̀ kálukú fààyè lẹ̀ wípé wáàsí gbígbọ́ nígbà tí ó bá ti sí àwẹ̀, ẹ̀mí ẹ̀dá lè lé sọ́lọ́run tó dá. Àmọ́ nínú àwẹ̀ báyìí, ibi òǹgbẹ àwẹ̀ ti rọ̀ lápá tẹ́lẹ̀, ẹ̀mí kálukú náà ti padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀mí ẹlòmíì lè máa sọ jòjò wípé ó ṣeéṣe, ó lè rọrùn bẹ́ẹ̀, ó lè wáyé bẹ́ẹ̀ kó jẹ́ pé Ramadan tẹ́lẹ̀ mi ò gbàgbẹ̀yìn ni. Ìsì ń bẹ nínú iṣẹ́ bú, tó jẹ́ pé tẹ́lẹ̀ mi bá dágbére fún nínú àwẹ̀ báyìí kò tún dìde ẹ̀ mọ́ tí ì jáde láyé pé mo ti bọ́lọ́run bá mi pinnu. Ìyẹn bí kálukú náà wá rí pé àkókò iṣẹ́ ládàá ni, ọ̀pọ̀ dandan béèyàn láǹfààní ẹ̀ tí ọ̀rá yìí láti lè máa ṣe wá sínú àwẹ̀, ó lè ní sí olóore ní ìtí tó ń ṣe, ìyẹn lè fàdíwọ́ fún. Àmọ́ kálukú náà ti wá rí pé nínú àwẹ̀ wáàsí ni. Kódà ẹlòmíì lórí Facebook lọ́wọ́ báyìí ó ṣeéṣe tẹ́lẹ̀, ó lè láwọn kankan tí ó máa ṣe àtẹ́lẹ̀ pé àwọn kan ń jókì, àwọn kan ń ṣe kíní kan. Nínú àwẹ̀ báyìí ó náà fẹ́ bọ̀wọ̀ fún ẹ̀sìn ẹ̀. Ìyẹn bí lénìí náà ká kíyèsí àárín yìí náà pé ogun ni àdánwò, èyíkéyìí ìṣòro, ìpèníjà tó bá dé bá mùsùlùmí, ogun ni. Bórí bá ń fọ́yàn, ìyẹn lè béèrè ogun ẹ̀ lọ́dọ̀ ẹni tó mọ̀. Bínú bá ń rún yàn, bí yẹn bá ní jẹ̀dí, kódà káńsà bó ti já ìsàtọ̀ lágbára tóun, bọ́lọ́run bá fẹ́ fún yàn lálàáfíà, ìyẹn lè bógun ẹ̀ pàdé. Ọ̀pọ̀lọpọ̀ náà mógun ẹ̀. Àmọ́ ń bẹ́nu ìṣòro, ń bẹ́nu àdánwò tọ́lọ́run bá gbé báyàn, kódà bí yẹn bá sọ fẹ́ni tí ó mọ ogun gan, tó mewé gan, tó gbìyànjú, kódà kó má jẹ́ Nàìjíríà mọ́, ń bẹ́nu dààmú, ń bẹ́nu ìṣòro, ń bẹ́nu àìsàn, dépò pé àwọn gálẹ̀ máa ro ọkọ̀ fún pé àìsàn tí yẹn báyìí ti mú kó ẹ̀, báwo ni yẹn sì fẹ́ mú ogun ẹ̀. Àjẹ́ ọjà sí pé àwọn kankan ń bẹ, ìpèníjà kan ń bẹ, ìṣòro kan ń bẹ, tẹ́ẹ̀dá owó ogun ẹ̀ tì. Èyí tí yẹn bá sì rógun ẹ̀ náà kò túmọ̀ sí wípé bọ́lọ́run bá lo nǹkan kan ní sábàbí láti lè fún yàn lálàáfíà, kò túmọ̀ sí wípé ìṣòro yẹn nígbà yẹn kì í ṣoògùn fún mùsùlùmí. Ọ̀rọ̀ àwọn ẹni rere. Àfáà wa àgbà Ibn al-Qayyim rahimahullah, bàbá yìí ní inna ibtilaha al-mu'mini kad-dawahi lahu. Gbogbo èyíkéyìí àdánwò tó bá dé bá mùsùlùmí, mùmíní, èyíkéyìí ìpèníjà tó bá dé bá mùsùlùmí, mùsùlùmí gbọdọ̀ rí gẹ́gẹ́ bíi pé ogun ni o, ogun ni fún mùsùlùmí. Kálukú máa wá wò pé ogun báwo? Ṣé mọ̀ pé àkọ́kọ́ náà irú àwọn àgbàlagbà nínú ẹ̀sìn báyìí, àwọn àfáà báyìí, káwọn tó sọ̀rọ̀ kan, àwọn yìí kan já sí pé bóyá wọ́n kàn sọ, wọ́n kàn tají, wọ́n kàn sọ tí ẹnu wọn bá. Gbogbo ń tó bá Al-Qur'ani mu, gbogbo ń tó bá hadith Ànábì sallallahu alaihi wasallam, gbogbo asáré àwọn sàhábà ni àwọn máa gbàjọ, wọ́n wàá fi ọ̀rọ̀ kan so lẹ́nu pọ̀. Ìyẹn ló jẹ́ kí wọ́n pè mí àti ẹ́sà kíyèsí pé èyíkéyìí ìpèníjà, ìṣòro, ìdààmú tọ́pọ̀lọpọ̀ lè máa bá wọ̀ yá jà, tó já sí pé ẹlòmíì lè pinnu ẹ̀ wípé ń tó bá gbà lòun ó fún, gèfèrí lòun fi wọ́ mọ, òun àfi màlẹ́ wo. Ẹ̀bùn bá wọn ayé sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ gbà, kí ló ń ṣe fún wọn. Ẹlòmíì rí ìpèníjà látọ̀dọ̀ Ọlọ́run, ó tiẹ̀ gbàgbé Ọlọ́run ọba tó dá yányán, èyí tí ń pariwo ní pé ẹ̀yin ayé ẹ̀tú mi lẹ̀, ẹ̀tú ńlẹ̀, ẹ̀lànà káwọn, ẹ̀lànà fóun náà. Gbogbo orú ìpèníjà báyìí mùsùlùmí gbọdọ̀ gbà wípé ogun ní látọ̀dọ̀ Ọlọ́run tó dá.
láì tiẹ̀ tí ìrírú àwọn ọ̀rọ̀ báyìí ká tiẹ̀ má ti pè lóògùn àbí ká tiẹ̀ mọ́ mùsùlùmí gbà yìí pé tó ń bá láyé tẹ́lẹ̀ gbogbo ìpèníjà dojúkọ tó ń bá pàdé láì tiẹ̀ rẹ́rìí fún Al-Qur'ani láì rẹ́rìí sí fún àdìsá Ànábì sànà bá tiẹ̀ jẹ́ mùsùlùmí lápèjúwe ayé tá a wà yìí Ọlọ́run fáwọn ẹ̀dá nílàákàyè ká mọ̀ wípé nǹkan kan máa ṣẹlẹ̀ á mọ̀ láwọn ìpèníjà kan kálukú ló máa wá nẹ́mọ̀ra kalẹ̀ fún rẹ̀ lópin ìgbà tọ́lọ́run ti wá fòfin sí pé léyìí ni ọ wá sí eléyìí lọ gbọ́dọ̀ sí fún mùsùlùmí gbogbo àdójúkọ tẹ́dà lè máa dájúkọ tọ́pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé eléyìí ìjà ayé ni ìjà àwọn ẹlẹ́yẹ àpapọ̀ àwọn ẹlẹ́yẹ ni wọ́n dáwọ́lé lérí ọlọ́mọdé ayé ó bínú sáwọn o ẹlòmíín nípayà ayé kò nípayà Ọlọ́run bá nú èmi má jẹ́ kẹlòmíín máa ṣàdúrà nítorí ilẹ̀ mọ́lẹ̀ o ẹlòmíín wá sàmì bẹ́ẹ̀ bá ní Ọlọ́run ní bínú sí ọ kọ́dà yọkàn sàmì òun jábútì àmọ́ bá ní ara yìí ò ní kọ́ ọ lé o ò ní rí já ayé o ò ní taṣọ àgbà mọ́lẹ̀ yẹn àmì torí pé o ti wo fíìmù dákú gbogbo ìdààmú tọmọ ádámà lè jó ní sábà bíi Ọlọ́run náà nípe níjà yẹn náà lọ́wọ́ fún rẹ̀ tó lè fi kan yẹn inú rírun ọmọ ádámà wọ́n lè gbé nǹkan jẹ fún yẹn wọ́n fún pọ́lísì jẹ wọ́n máa kàǹkà mọ́lẹ̀ lórúkọ yẹn àtàrà yẹn wọ́n máa gbóná lódìlódì wọ́n máa gbé wà lónìí rìn raná ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n máa kí nǹkan bo bí àrò wọ́n máa sáná sí kándù ara wọn máa ta nítorí wọn ní fò gbogbo nǹkan wọ̀nyí náà láì jẹ́ pọ́ lọ́wọ́ ọmọ ádámà nù Ọlọ́run náà máa fi ṣàdánwò yìí tó bá lọ́wọ́ ọmọ ádámà náà nù náà Ọlọ́run náà ló gbà fún kóun lè bá dolórí ibú àmọ́ kí wò lè bá gbalada inna ibtilaha lil-mu'mini kad-dawahi lahu gbogbo ìpèníjà tí mùsùlùmí bá ní ìyẹn bí tẹ́lẹ̀ kálukú náà máa rò pé kálukú náà láì jẹ́ pé ẹnìkan sì fún ní information pé wàhálà ó máa ṣẹlẹ̀ o kálukú ló ti mọ̀ pé wàhálà lè wá látọ̀nà báyìí ó lè wá látọ̀nà báyìí ìyẹn bí ká Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àdíìsì tí ó jọra wọn Ànábì sallallahu alayhi wa sallam sọ pé nínú àpẹẹrẹ tá a fi mọ̀ pé lágbájá ó ṣoríire láyé kò ní kó rí ìyàwó gidi fẹ́ ìyẹn wọn ọlọmọdé fẹ́ bí ibú ẹlẹ́ẹ̀kejì kéèyàn òbí máa rí ọlọ́dẹ àwọn ọmọ wa ó yá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kọ́lọ́wọ́ kọ́ àwọn ẹni rí tìyàn àwọn ọmọ ya rẹ̀ wọ́n jẹ́ ní rí ẹ rí i pé kálukú náà kánà bí sànà tó so eléyìí kálukú ló ti mọ̀ pé bí dààmú bá fẹ́ wọlé tàn ó súnmọ́ kọjá àwọn ọmọ ya wọn ó súnmọ́ àwọn ọmọ ya wọn náà dójú léwu torí pé ẹni tó bá súnmọ́ ni jù ní máa ń mọ ibi téèyàn kù sí òní máa ń mọ ìṣòro èèyàn òní máa ń mọ wípé ìtẹ́lágbájá tó dáwọ́lé ìṣeéṣe ó rọrùn kó tètè gòkè wọn àlọ́ gọ́dẹ o wọ́n rí i pé ogun inú mọ̀lẹ́bí náà ní ti pilẹ̀ ló fi jọjá sí pé ọ̀pọ̀lọpọ̀ náà ká tó máa rádìí sí fún àbí ká tó máa rẹ́rìí fún kálukú náà máa yí pé bóun bá fẹ́ ní wàhálà káwọn bá fẹ́ ní ìpèníjà kan àṣírí tó yẹ pé ẹnìkan kan ò mọ̀ àwọn fámìlì òun nìkan náà ló mọ̀ bóun bá fi gbọ́n bò míì àjẹ́ pé kanu mọ̀lẹ́bí òun ló tu síta ilẹ̀ tó ń rà pamọ́ tó ń sọ fẹ́ nìkan òun ò polongo ẹ̀ àwọn fámìlì òun kan pè pé òun ẹ̀dákun ẹ̀bùn ṣàdúrà òun kọ́lé lọ́wọ́ ló bá bẹ̀rẹ̀ sí gbọ́n bò míì àjọjá sí pé láti inú ẹbí ni kálukú náà máa wá sọ́ra sí wọ́n jẹ́ jẹun tí mà jẹ́ parí ẹ̀ tán kí mo tó mọ̀ tán bá bi léèrè pé kí ni rísìn onímọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ló dánú délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dánú délẹ̀ àmọ́ yìí tí inú rùn kálukú náà máa rò bẹ́ẹ̀. Ànábì sànà náà fi sọ pé nínú àpẹẹrẹ pé èèyàn soríire ni kọ́lọ̀ wọn kọ́ ẹni retí láwọn ọmọ ìyá ẹ̀ ká má bínú ara wọn torí pé ọ̀tá ọ̀rọ̀ ọ̀run nínú ìjọmọ ìyá ọ̀rọ̀ ọ̀run nínú ẹbí ibẹ̀ náà lọ̀tá ti kọ́kọ́ pilẹ̀ gbogbo àdánwò tí a bá pàdé látọ̀dọ̀ wọn náà kad-dawahi lahu bí ogun náà ní fún mùsùlùmí fún mùmínì ó rí pé bí yẹn bá dáwọ́ léṣẹ́ kan lápèjúwe kéèyàn jẹ́ télọ̀ wọn wá ránṣọ gbogbo àwọn àdàtà wá ròyìn pé alágbájá máa mọ́sẹ̀ àwọn fámìlì rẹ̀ ló ti máa fi yàn gà torí pé wọ́n lè máa retí àkọ́kọ́ tó kọ́kọ́ wá sí wọn lẹ́mìí ni pé wọ́n jà ti sọ pé fámìlì wa ni torí o lè sasọ aláṣọ gé kí wọ́n máa handle wa pé àwọn làwọn ó dìgbà tí yẹn bá ń sin kankan mọ̀lẹ́bí èèyàn ní ti bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ pé ara lé àwọn ni torí pé n tí ó kọ́kọ́ wá sí wọn lẹ́mìí ni pé ọ̀ kàbùkù di tọ̀ sí tó bá padà wá já sóore tó di yìí tó di kẹ́ wọ́n wá yí ojú pé ọmọ wa ni àbúrò wa ni ẹ̀gbọ́n wa ni kódà nílé ìyá ya nígbà tí wọ́n bí ìyá mi tán ni wọ́n bí àmọ́ gbogbo sẹ́tì yẹn bá ń ṣe tí ò tí ì lálù ń bẹ̀ wọn ò ní fi ọyàn gàn àtìmí àti ànídẹ ní àná ara àta ni máa kọ́kọ́ nàgà owó yẹn bára àta bá wá pé yẹn léèyàn tí kára ilé náà bá padà wá rí pé yẹn dé yẹn tán làwọn ló tó wá jáde ìjọmọlúwàbí èèyàn
bí ẹ̀ tí ò lè dá sẹ́bi tó ààrẹ bí ó sì tó máa rí náà ni pé ẹ̀yìn fara pamọ́ fún wa ni ọlọ́run ti kẹ́sàlù jù bá ń lọ ahun ni karambani ni ara tó sì mọ ní kódà kó jẹ́ pé dajì ń tọ́ bun ara lé lọ bun ara àta ara tó sì mọ lágbájá kódà ẹlòmíì lè ṣàdúrà fún ọ débi pé aburú tí ó bá sí òun ni kó ṣe mọ̀lẹ́bí rẹ̀ tó máa béèrè ni pé dákun ọba fún wa ní àlẹ́ máa béèrè dákun mo rò pé yóò jù báyìí lọ ni bó ti rí nìyẹn bí kálukú náà ṣe wá nípalẹ̀mọ́ ọ̀tá pẹ̀lú wọn yẹn bẹ́ẹ̀ náà lórí ẹwò yìí tánàbí sánà wọn fi parí ẹ níbi ilé àdìsí tẹ́mi fẹ́ lò wà ní ẹlẹ́ẹ̀kẹrin òun lẹni tí ọlọ́run bá ṣe lálàrísì kí nílùú ẹ̀ wọ́n á yẹ kó ní àrísìkọ̀ owó fi báládìí ẹni tọ́lọ́run bá kẹ́ nílùú ẹ̀ sẹ́ni pé lè yí ọ̀rọ̀ gbọ́ kọ́rọ́rùn kéèyàn tó lálù nílùú tí wọ́n ti bí nílùú bàbá ẹ̀ torí pé ọ̀tá máa ń le láti bẹ̀ Yorùbá máa ń sọ̀rọ̀ kan àwọn ará Ọ̀yọ́ wọn máa ní agbọ́yọ̀ lògo àbí nǹkan wọn ní akíkanjú ọmọ ni òdodo ọ̀rọ̀ ni o èmi mú mádìsì yẹn pé níjọ́ tí mo ti gbọ́ ọmọ ni òdodo ni ìyẹn bíi kéèyàn bá lọ jìnnà ọmọ jayé ọlọ́ba lọ́hùn àyèmáyé èèyàn lódodo ìjọ já sí pé gbogbo àrísìkí rẹ̀ nílùú mi tọ́wọ́ àti ti ń jayé níjọ́ tó rò pàápàá bí òun kó lọlé wọ́n sọ dẹnu arinlẹ̀ ni ẹlòmíì wà lè káwọ́ mọ́rí pé àwọn sì bá tó ń jẹ rárá ọlọ́run mú wa ní ogun ní ntọ́lọ́run bá ní fẹ́ dà sí wọn ò ní rí tiẹ̀ sí ntọ́lọ́run bá fẹ́ dà sí ìjọ náà ni wọ́n rí tiẹ̀ kan wọ́n sá máa fásitì kárò lẹ̀ gbára lọ́lọ́run ẹ rí i pé bàbá yìí sọ̀rọ̀ tiwọn ó ṣe déédéé àdìsí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí tí àbí òrera gbà wá radiyallahu anhu anábì ní ma yasalu al-balahu bil-mu'mini wal-mu'minati fi nafsihi wa waladihi wa malihi hatta yalqa Allaha wa ma alayhi khatihatan anábì sallallahu alayhi wa sallam sọ pé ẹ̀dá ò ní yé mùsùlùmí ò ní yẹ kò ní gbò kọ́mọ̀ kàdánwò nígbésí ayé kan bànújẹ́ tí ò ní dùn mọ́ mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin fi nafsihi wa waladihi wa malihi ọlọ́run lè fàdánwò kan fún rẹ̀ ọlọ́run lè fàdánwò kan fún rẹ̀ tó jẹ́ pé àdánwò tó jẹ́ pé wọn ní náà yẹn omi ó sì máa bọ́ lójú èèyàn ọlọ́run á máa fi káyàn gbogbo ọ̀nà tádàmú bá wá gbà wá ó lè wá ọkà máa sọ ní bí ẹ ọmọ sọ ní bí ẹ ta ọmọ sùn bí ẹ lùlù ọ̀nà iye inú tẹ́lẹ̀ èyí ó dòpò mú ọjẹ gbajúmọ̀ tẹ́lẹ̀ gbajúmọ̀ ó wọ̀ mí èyí ó dolówó tẹ́lẹ̀ ẹni tí ń bóyàn èyí ó sì dẹdùn arinlẹ̀ èyí tí mùsùlùmí àfi lè gbé ni wípé òun tó ti jẹ gbajúmọ̀ tẹ́lẹ̀ òun tó ń fúnyàn tẹ́lẹ̀ ó wá dípò òun rí nǹkan kan fún mọ́ lẹ́yìn tara tó o bá ti ń jẹun bí ìbádà ni wọ́n ka àwọn tí wọ́n fẹ́ ṣoore fún ìbádà ni wọ́n ka fún tẹ́lẹ̀ wọn ọlọ́run ò gbé gbọdọ̀ rẹ̀ nu ọlọ́run ò fi bí pa wọ́n rí bò mí má torí ẹ̀ máa lọ lè sọ tó bá gbà láàfún ó dénú ti dárí lọ fi mọ iye pé àdánwò dé kò dáa fáwọn àkárí àwọn àkókò tí ẹ ti tọ́ láwòrí rárá ẹni tó bá tọ́ láwòrí ni máa ń mọ̀ pé ìgbà mà fẹ́ yí dúpẹ́ fọlọ́run ó yí ni nítorí padà bọ̀ wá yí padà ìgbà ẹ̀rùn ń bẹ òjò ń bẹ ọ̀dá ń bẹ alẹ́ ń bẹ òru ń bẹ ọ̀sán ń bẹ ìrọ̀lẹ́ ń bẹ ẹ̀dọ́ ló rọ̀lẹ́ ẹ̀dọ́ ló sán gangan tí kálukú náà òrùn yìí mú kọ́dà bí wọ́n yẹsẹ́ wò fún kálukú náà òun lè pàdé àdánwò lóòrùn tó mú yányányá yìí yóò sì dúró bẹ́ẹ̀ náà ni a sì kí gbà mí ò lè kóra ró fáwọn àgbà kan ní sùúrù ogun ní Ànábì ní fi nafsihi sallallahu alayhi wa sallam fún rẹ̀ wà waladihi àbíkọ́ lọ́wọ́ gbàdá òbírí ọmọ ní àwọn ọmọ kan máa sáré ní bí kan bá ń wúkọ́ ìkan máa lè dìtẹ́tì pé mi ní kánsà àìmọye àìsàn ló lè mọ́ lọ́wọ́ kan náà àwọn bíi mẹ́rẹ̀ẹ̀rin àwọn èèyàn ìgbó náà ní kíní kan ní wọn àfáfẹ́ lù ní ẹnìkan dànkan sílẹ̀ ní níbo ni wọ́n lọ kí ni wọ́n jẹ ta ni kíní kan má lọ bí kan o wọ́n lè máa sọ ẹni tí ò mọ́wọ́ mẹsẹ̀ wọ́n dalẹ̀ yín rú wọ́n lè ní ìyálé ìyá rẹ̀ kan ní bẹ́ńdì ẹ̀ ìwọ́n náà èmi náà fúra ìyá yẹn wá níjẹta gbàrà lọ́lọ́run ogun ní wà máa lè hì Ànábì sallallahu alaihi wasallam àbíbi dúkìá èèyàn ìlèsí ó jóná títí lọ́rọ̀ gbépo láti kó kò ṣubú lọ́nà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí gbogbo kó dẹnu kó dò ẹni tó jẹ́ pé àwọn èèyàn máa ń pè lọ́tún ló sì tẹ́lẹ̀ fún rẹ̀ ní ó pa fóònù pé àwa làwọn èèyàn ti pọ̀ jù ìgbà ń bọ̀ ẹlòmíràn tán fóònù kalẹ̀ ẹni tí máa ń rìsífù kọ́ọ̀tù ẹ̀ pé lójúmọ́ Ọlọ́run nìkan ló mọ ikọ́ tí máa ń gbà yóò fi fóònù kalẹ̀ yóò tún máa wò pé àbí kò sí sáfíìsì ni wọ́n tún máa yá fóònù ọ̀rẹ́ rẹ̀ pé wò pé sáfíìsì sì ń bẹ kí ló dé tí wọn ò pè ọmọ wọn ń nájà bòmí lọ́wọ́ nù bọ́ bá farabalẹ̀ wọn ń darí bọ̀ gbára lọ́lọ́run bọ́lọ́mbà lásìkò rẹ̀ kù hatta yalqa Allah Ànábì mùsùlùmí ò ní yí ẹ̀kọ́ máa pàdé àdánwò tí ì pàdé Ọlọ́run
wa ma alayhi khatiyatan. Lópin ìgbà tí àwọn àṣìṣe kọ̀ọ̀kan bá sì ṣẹ́kù fẹ́ dá níwájú Ọlọ́run, Ọlọ́run ó máa yọ àwọn òróró kan pé ọ̀yìn ìfẹ́ kọ́ pàdé mi báyìí, àlìjánnà ni mo dá dódì ọ́, àmọ́ jẹ́ n fojú rẹ̀ rí nǹkan láyé, mo fẹ́ mọ èèyàn lè ráre, ojú èèyàn lè rí mọ̀ bò, ogun ní o torí ibi tó ń lọ. Ànábì sọ́nà lópin ìgbà tó já sí pé àwọn àṣìṣe kọ̀ọ̀kan pẹ́pẹ́pẹ́ bá sì ṣẹ́kù lọ́rùn èèyàn tó lè dènà kọ́ mọ́dà àlìjánnà wò, látàyé ojú já sí pé gbẹ̀ndé bá ń ṣe nǹkan tó lọ́wọ́ bá wọn fẹ́ ń tàpá sófin Ọlọ́run, ayé rẹ̀ wá ń dà kọ́ dá olójú tiẹ̀ lọ fi rò bẹ́ẹ̀, istidraju ní orí ẹ̀dẹ́ ni wo níjọ́ tó lọ́wọ́ bá gbà mú báyìí kò ní bọ́ ń bẹ̀. Àwọn yẹn kan bẹ tí wọ́n sẹ́ lọ́wọ́ ọba kú fẹ̀rẹ̀ àwọn sẹ́ lọ́wọ́ ọba kú ní ọjà yìí kú ni, kọ̀ láti bọ̀ tán rí mọ́ kọ̀ lábọ̀ rí mọ́ sọ̀rọ̀ pé nínú fámìlì yín irọ́ ni òdodo ni ìtàn ìsìláàmù irọ́ ni wọ́n ń pa, sí wọ́n lè sọ àwọn fámìlì yẹn ní fẹ̀rẹ̀ àwọn nàmọ́ sí wọn náà ò lè bímọ kọ́ sọ bẹ́ẹ̀, ẹnìkan ò lè bímọ kọ́ sọ bẹ́ẹ̀ nínú ẹ̀mọ́rúsù torí pé ìtàn tí ìsìláàmù fìdí ẹ̀ múlẹ̀ báwọn kan ti wáyé káwọ̀ tó dé Ọlọ́run bá bínú sí wọn. Kí mùsùlùmí ó gbà pé gbogbo èyíkéyìí àdánwò ìpèníjà oògùn ni fóun, oògùn ni Ọlọ́run bọ́ fóògùn sí sòrò rẹ̀, ń fóògùn sí lọ́wọ́ ni ló bí àdánwò. Kọ́dà náà àdéhìsì kò lè sí tí wọ́n bá wọn pé ìlú yìí le kò yẹ kó rí bẹ́ẹ̀, wọ́n yẹ kí àwọn tí ń ṣe wọ́n yẹ kí gbogbo kó ti gbèrú jù báyìí lọ, ọmọ tí ń lé 50 ọmọ tí gun mọ́tò yóò gun pósí. Àánú Ọlọ́run nífẹ̀ẹ́ mi àti yín lẹ̀, èyí ò jẹ́ dandan Ọlọ́run bá sì lẹ́yìn ogun èyàn ogun. Àdéhìsì kò lè sí káwá tánà mi sábà pé inna min ibadi Ọlọ́run ní dájúdájú ń bẹ nínú àwọn ẹrú mi man law astaghnaytuhu afsada al-ghina, ká ní èmi Ọlọ́run bá Ọlọ́run ní kó bá jẹ́ pé èmi Ọlọ́run bá fún wọn ní àásìkí ni mo bá sọ wọ́n dolówó ní afsada al-ghina, owó náà ni ó fi bá tiẹ̀ jẹ́ ń bẹ nínú ẹ̀dá kọ́lọ́run ṣe ń tálíkà ní ó fi Ọlọ́run ọba sìn, yóò máa yan náfìlà tó wá yóò máa jí lóru yóò máa yan náfìlà bóyá yóò bá dáadáa yóò máa fi náfìlà yẹn lọ pàdé Ọlọ́run, ń bẹ nínú ẹ̀dá básìkí bá ti dé gbowó bá ti dé ẹ̀sìn ń lọ nìyẹn. Ẹlòmíì ẹnìkan jọ kan òkè ọ̀nà tán mọ̀ á tẹ́tí Ọlọ́run wọn mọ́sálásí lónìí nìyí bó bá ti ń ta kò sí kí lóun rẹ̀ ó máa jà sí bó bá tó ń ta lọ́lọ́wọ́ tó ń rí òun mọ́sálásí kí lẹ̀ ń wí ṣe mọ̀ pé àdánwò nìyẹn. Bí mo ti pẹ̀lú ní àsákèésí náà níjọ́ náà tó ní àfà nígbà tí ẹ̀ńdẹ́mi rẹ̀ bá balẹ̀ wà lè rọ́lọ́run sí ẹ̀ńdẹ́mi rẹ̀ bá balẹ̀ olè rọ́lọ́run sí owó kéré nù kíní kò kéré lóòótọ́ àmọ́ àìmọye èèyàn lójú jásí pé àkókò gbà tọ́jà bá ń yá tí gbogbo ẹ̀ ń ṣe lẹ̀ o nílé ní mọ́sálásí mọ́ àmọ́ ńgbà tí gbà bá yí ṣàfíwájú lẹ́tì máa bá torí pé yọmọ lérò pé bóyá bò ń bá súnmọ́ lọ́hùn Ọlọ́run padà síjọ́ àánú wò má jẹ́ ń tàn ọ́ Ọlọ́run ti pè gbogbo ẹ̀ ń bẹ nínú ẹ̀dá bọ́lọ́run bá fún lówó bó bá fún lásìkò àwa yìí gan bá lọ́lá jù báyìí lọ tọ́lọ́run bá kẹwàá ó ṣeé ṣe ká má ráyè eléyìí èyí tí ń fa yìí lẹ̀ tí ń fi lọ ní ogbó ewé àgánwó eléyìí ewé pápásán eléyìí kálíbi náà ń bẹ l'Amẹ́ríkà ń bẹ ń bì kan níráyè yẹn àwọn náà sì ń bẹ lọ́wọ́ àsìkí àmọ́ yìí tí ó gbẹ̀sìn lọ́wọ́ wa tá a fi ní lálẹ́ jáná wọ̀ kọ́lọ́run dákun kọ́ mọ́ sí fún wa yìí tá a fi lọ́wọ́ bá sìn tí ó ṣe déédéé tá a fi ráàánú ẹ̀ ní kọ́lọ́run bá sí fún wa ìmọ̀ ń gbà mí táwọn náà bá rò pé ó yẹ kó ti jù báyìí lọ ó yẹ kí kíní kan ó ti ṣe kíní kan jù báyìí lọ ó yẹ kí ó ti mọ́ rí báyìí ó yẹ kó ti mọ́ rí báyìí àwọn náà tó rò pé ó rọrùn tó bá ti dẹ̀ jù báyìí lọ ká má ráyè léyìí mọ́ ó rọrùn bẹ́ẹ̀ àyàn ẹ̀dá máa mú òṣèré fún rẹ̀ ní pé bọ́yá àmọ́ tó bá jẹ́ pélé aláyẹ̀wò ni rísìn táwọn ọmọ fún ọ yóò sọ̀tọ̀ mùsùlùmí ṣe sùúrù àtìmí Ọlọ́run kó mú wa dó dáadáa ìpèníjà wàhálà àdánwò tí ó sọ wá di káfíìrì tí ó bàbà bọ́ wa jẹ́ Ọlọ́run àtìmí Ọlọ́run kí ó gbé borí wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.